wọ́n tún ti dé o wọ́n ti issue message ránṣẹ́ o dẹ̀ mọ̀ wípé àwọn ọmọ àlè yẹn fẹ́ sọra wọn di talk and do ni o wọ́n ti fi powerful message ránṣẹ́ the next place tán máa attack inú Nàìjíríà jọ nítorí Ọlọ́run bá mi tẹ́tí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi má sọ wípé na lie ó lè rẹ pé wà lábroad báyìí kó sọ wípé kò sí nǹkan tó kàn ẹ́ ó lè má kàn ẹ́ kó kàn bí kó kanra kó kàn rẹ̀ ó dẹ̀ rò pé kò kàn ẹ́ kí situation gbé ẹ gbàbẹ̀ jọ nítorí Ọlọ́run bá mi pass message sí gbogbo friends family and loved ones kó ní kálukú mọ bó ṣe máa plan routine ẹ̀ ní lọ lékú lọ́wọ́ ní rìnjọ́ tẹ́bi ń pọ̀nà o. ISWAP Boko Haram terrorists planning to attack Nigerian airport. Ṣé o gbọ́? Ṣé ẹ ti gbọ́ nǹkan tí mo wí? Ẹ jẹ́ n tún kà lẹ́ẹ̀kan sí. ISWAP Boko Haram terrorists planning to attack Nigerian airport. The Nigeria Customs Service, NCS, has placed the country's security forces on high alert as sleeper cell of Islamic State West African Province, ISWAP, and Boko Haram plan attack on key infrastructure in Nigeria's capital, Abuja, and Niger State. Òun ló gbọ́ yẹn, àwọn NCS, the Nigeria Customs Service, àwọn ni wọ́n bọ́ síta o tí wọ́n pariwo fún gbogbo àgbáyé gbogbo Nigerians both home and abroad. Kó lè mọ bó ṣe máa plan routine ìwọ tó bá fẹ́ kúrò ní abroad tó fẹ́ travel lọ sí Nigeria tó dẹ̀ fẹ́ rúlẹ̀ tó fẹ́ routine gbogbo ìrìn àjò ẹ bóyá o fẹ́ lọ láde ní Abuja International Airport gbàbẹ̀ padà wá sí Lagos àbí any other part of Kini tó bá fẹ́ lọ state tó bá fẹ́ lọ rò lẹ́ẹ̀mejì o ó ti mọ̀ pé àwọn eléyìí tó bá ti sọ pé máa ṣe nǹkan máa ṣe. Ṣé o dẹ̀ mọ̀ pé láti bí ọjọ́ mẹ́ta ni àwọn Americana lọ́hùn ni wọ́n ti withdraw gbogbo àwọn family and friends wọn kọ́ máa padà bọ̀ nílé wọ́n nítorí Iran wọ́n fẹ́ wá attack Abuja. Ṣé o mọ̀ pé US àti Iran wọ́n jọ ń po oríṣiríṣi mọ́ra wọn lọ́wọ́ so èyí ló mú àwọn US tí wọ́n fi kó family and friends wọn tí wọ́n sá kúrò l'Abuja. Now Nigeria Customs Service náà ti wá issue alert jáde fún gbogbo Nigerians báyìí wípé àwọn ISWAP àti Boko Haram terrorists wọ́n láwọn plan wọ́n bọ̀ wá attack Nigeria airport ní ìyẹn ní Abuja International Airport. Bá mi pass information yìí kí everybody mọ̀ ìwọ tó fẹ́ kúrò tó fẹ́ lọ ṣe party tó fẹ́ lọ fún one business or the other ó fẹ́ lọ kí family and friends jọ nítorí Ọlọ́run ló dáadáa kó tó gbé ìgbésẹ̀ jẹ́ ká gbọ́ fídíò yìí. Because they see them to be a fool. The Northerners are fool. These are the people we called Meruwa before. You can give them money to go and bring you cow. They will use their head to carry cow from Kano to Ore. And now they said they're now Kaba. Where do they learn? Where did they learn politics? Where did they learn all this they want to exhibit? So they call them Kaba. A foolish person. You are calling Kugumi Kaba. Working for Absalam. Then using a helicopter to go and collect ransom in Kwara. Using a helicopter to drop a rifle inside the forest everywhere. You call these people Kaba? The Northerners has failed. They are going to beg for forgiveness in Nigeria. How they come about Fulani in their midst again, we want to know. They need to explain this to us. We are three in Nigeria. That is Hausa, Yoruba, and Igbo. And they have made a meeting before, after the Civil War, that Igbo will not rule this country again. And that was the reason why the money they now changed to Naira. They now make it Naira and Kobo. Do you know the meaning of Naira? Nigeria, this Nigeria, will not be ruled again by the Igbo. Then Kobo means kill anything that has to do with Igbo. Jọ, kí ni nǹkan tẹ́ rí sí analysis Prophet Tibetan? Kí lẹ rí sí nǹkan tí Prophet Tibetan sọ ńbẹ̀? Kí lẹ rí sí? Ṣé wọ́n rí sọ àbí wọ́n rí sọ? Bá mi drop comment síbi comment section. Bàbá Tibetan ọ̀rọ̀ pọ̀ lẹ́nu yín. Wọ́n ní náírà ìtumọ̀ náírà and kobo. Nigeria will not be ruled by Igbo. Buying anything that has to do with Igbo. Only ìtumọ̀ náírà and kobo. Ṣùgbọ́n tẹ́ bá listen sí ọ̀rọ̀ wọn dáadáa, ẹ rí wípé wọ́n rí àwọn northern tán now. Were northern part of Nigeria before? No. Wàsóbíà ni wá.
Wa Yoruba first. Zo Hausa. Bia neighbor ọmọ Igbo. Ibo ni báwo la ṣe ibo ni Fúlàní gbà wọ bẹ̀ tán wá hijack tán wá di ẹ̀rù jẹ̀jẹ̀ sí gbogbo Nàìjíríà sì tán bá lórí ilẹ̀ wọn tán di ẹ̀rù jẹ̀jẹ̀ sí government lọ́rùn. Tí government wá handicap tí wọ́n lè ṣe kankan tó wá jẹ́ wípé àwọn àlejò tó wá bá wa lórí ilẹ̀ baba wa àwọn ni wọ́n wá ń command Nigeria government ohun tí wọ́n máa ṣe. Ṣé rí pé nǹkan ti dojúrú gan ni? Tàbí wọ́n ní kálukú máa bá country ẹ̀ lọ kó lọ fọ́ọ̀mù country ẹ̀ nígbà tí Nigeria as a government Nigeria government ti failed ara wọn wọ́n ti fail Nigerian citizen they have failed Nigeria as a country. Then what else are we waiting for? Separate everybody, divide Nigeria, jẹ́ kó ní kálukú bá tiẹ̀ lọ. Kò sí ọjọ́ tí Nigeria ń bọ̀ wá ní peace. Kò sí ọjọ́ tí àwọn Fúlàní tán believe wọ́n ti hijack Nigeria tí wọ́n máa jẹ́ kí Nigeria citizen kí wọ́n ní peace. Kò sí ọjọ́ tí Nigeria ń bọ̀ wá become the same way it used to be before nípa security. Bá ṣe ń bá lọ yìí bó ṣe máa lọ nìyẹn. The only solution tẹ́mi rí inú ọ̀rọ̀ yìí tó lè kọ́ọ̀bù àwọn Fúlàní ẹranko ìtorí ẹranko làwọn eléyìí náà ṣé ẹ rí àwọn Fúlàní tó ń ronú bí àwọn normal woman being. Tẹ́ bá rí bí wọ́n ṣe ń ronú okay tó bá ní irọ́ ni mo pa have you listened to some of their interview online? Okay tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ tó bá ní irọ́ nìyẹn ṣé ó yẹ kí irú Gumi yìí máa bọ́ síta kó wá sọ pé wọ́n pa terrorist ìyẹn ló fi máa mọ̀ even àwọn kankan tó náà wà educated nínú wọn wọ́n ṣe ń ronú bí ẹranko ọpọlọ ẹranko gan ó bẹ́tà tètè wọn. Tó o bá gbé ìrònú àwọn Fúlàní leaders ní Nàìjíríà àtàwọn ìyàwó àtọmọ àtọkọ àti everything concerning Fúlàní wàá rí wípé 1000 years ago ni wọ́n ṣì wà. Wọ́n sí pẹ̀lú ìwọ àtèmi àjọsí in the same word. Their level of thinking, behaving, character, everything about them is so backward. Kò dẹ̀ sọ́jọ́ tá bá sì jìjọ wà papọ̀. The only thing tí wọ́n ní láti offer all Nigerians is ikú. Ẹ bèrè lọ́wọ́ wọn kí ni nǹkan tí Nigerians gbà lọ́wọ́ Fúlàní tó fi wá wò wípé ikú ló kù tó fẹ́ fi pa wá. All in the name of wípé ẹ fẹ́ ṣe sharia. Kí ló kọ́ anybody pẹ̀lú sharia? Anything tẹ́ bá fẹ́ ṣe ẹ kóra yín jọ náà ṣe bí inú ìsìn yín ni. But you cannot force it on anybody. It will never be welcomed in the situation like this. Nínú country tó jẹ́ wípé multi religion là ń practice. Kò sọ́jọ́ tí oníṣẹ̀ṣe ń bọ̀ wá gbà fún yín, kò sọ́jọ́ tí Christian ń bọ̀ wá gbà fún yín. Ẹ kàn mọ̀ọ́mọ̀ sásábẹ́ kínní yẹn ni ká lè máa sọ pé torí ẹ̀ lè ṣe ń pa wá. Ẹ mọ̀ọ́mọ̀ fẹ́ reduce population Nigeria. Ẹ fẹ́ pa gàgà wa south àwọn every other tribe tó wà Nigeria. Fúlàní their target wọ́n kọ̀ọ̀kan sábẹ́ sharia ni. Wọ́n fẹ́ pa a lot of Nigerian citizens many tribes in Nigeria. Kó wá jẹ́ Fúlàní títí wọn wá lọ kó gbogbo wọn wá káàkiri all over the world ṣe mọ̀ pé ní country wọ́n máa ń rìn káàkiri àgbáyé ni. Wọ́n ní territory, wọ́n ní history, wọ́n ní kankan. Tó bá ti wá pa wá dáadáa tó ti pa gbogbo ọ̀pọ̀lọpọ̀ tribe nínú Nàìjíríà tó rí pé population yẹn ti wálẹ̀ dáadáa wọ́n wá invite gbogbo àwọn Fúlàní all over the world. Ṣó ò gbọ́ lẹ́nu Bala ni former governor Bauchi bó ló ṣì wà bẹ́ẹ̀. Ṣó ò gbọ́ lẹ́nu ẹ̀ tó ní àwọn ti recruit àwọn ti fi message ránṣẹ́ sí gbogbo Fúlàní tó wà ní the whole of Africa ipe kí wọ́n máa bọ̀ the moment tó bá ti lè step fit ẹ sí inú Nàìjíríà automatically ó ti become a Nigerian citizen. This is their agenda. Agenda àwọn gangan òun lélẹ́yìí. Tó bá wá rí bẹ́ẹ̀, òun la ṣe pé gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Ondo, Lagos State, Kogi State, Osun State, Ekiti State, Oyo State, Ogun State, Kwara. La ṣe sọ wípé jẹ́ àfọwọ́ ara wa tún wà ara wa ṣe. Ẹ má jẹ́ kí wọ́n bayé wa jẹ́ bí wọ́n ṣe bayé ara wọn jẹ́. Ẹranko lásán làwọn eléyìí. Ìwọ tó bá wá jọmọ Yorùbá tó bá yìí wá sọ wípé Fúlàní kan ó jẹ́ family ẹ ti pẹ́ ẹ ti mọ̀ ẹ ti ṣe ikú ti pa ẹ́ àjàlú bẹ̀bẹ̀ nìyẹn o. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ẹ wá tẹ̀lé mi wo fídíò yìí. President orílẹ̀-èdè yìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu àǹfààní tí mo nílé ní láti wá rí ẹ̀yin bàbá mi àwọn kábíyèsí wa ń bí Ọlọ́run ń lò wọ́n láti fún mi ní àǹfààní yẹn ni torí pé mo gbọ́dọ̀ dúpẹ́ lọ gbogbo ẹ̀yin bàbá mi gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá bá ní mo dárúkọ yóò pẹ́ torí pé àwọn bàbá wa yìí àwọn lọ́lọ́run lò láti di president ọmọ rẹ lọ́mọ yìí kò ṣe nǹkan kan ohun tó ń sọ náà ni pé àwọn bàbá mi wá sọ fún pé president ọmọ rẹ ni ọmọ yìí
kò sí nǹkan kan ohun tó ń sọ ni pé ẹ mọ́ pa ìran mi mọ́ àárí ẹ̀sùn kankan bá lè kà sí lẹ́sẹ̀ ẹ jẹ́ ọmọ bọ̀ǹlì kó wá mójútó tó ṣe kù ká dúpẹ́ fún àwọn bàbá tí wọ́n lọ ká tó wá dúpẹ́ fún pírẹsidẹ́ǹtì tó gbà tí ọba gbà kó sí tá a ṣe ọdún karùn-ún rèé tí mo ti wà lẹ́yìn odi lẹ́sùn pé ẹ mọ́ pa wá ẹ lè pa wá àwọn ò lè ṣe ohun tẹ́yìn ṣe yìí nílùú yín ká wà lórí oko wa nulé wa ẹ̀yin bàbá wa ní àyè gbé nulé ẹni ká bọ̀nù rọ̀ lẹ́ máa ń wí a sì wá wà nulé wa tí ẹ wà pé ìdí wa gbé ká mọ lọ gbé mílíọ̀nù wa nílùú tọ́lọ́ba tó níjó yìí àdúpẹ́ pé pírẹsidẹ́ǹtì wa gbọ́ kó lọ jẹ́ kí ẹ̀mí wọn gùn ìjọba ẹlẹ́ẹ̀kejì tí ń bọ̀ yìí kọ́ lọ fọ̀rọ̀ wọn lọ́rùn torí pé bàbá Tinubu wọlé ẹlẹ́ẹ̀kejì gbogbo wa náà la mọ̀ yẹn nígbà jẹ́ pé àwọn ará wájú ṣe mẹ́jọ bàbá náà ó ṣe mẹ́jọ yóò ṣe mẹ́jọ alùbáríkà àwọn bàbá tó jókòó yìí torí pé àwọn bàbá yìí òṣèlú ló dé ní nǹkan dàrú wọ́n ní ọba ba lórí ohun gbogbo ni lẹ́yìn Ọlọ́run àwọn bàbá tó kàn rèé tí wọ́n bá sọ pé báyìí ni ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí àwọn olóṣèlú dé wọ́n yí nǹkan po wọ́n tọwọ́ bọ̀ ọ̀bọ̀n ṣe tọwọ́ bọ̀ náà àṣẹ yẹn sì ń bẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n àwọn bàbá ìrọ̀nù àṣẹ tí ń bẹ lẹ́nu wọn gbọ́dọ̀ fi ṣépè fún àwọn ọmọ tí wọ́n ní torí pé ohun tí wọ́n ń jọba lé lórí náà ni àwọn aráàlú ìjọba lé lórí wọn pé wọ́n jọba tó dáa náà ni àǹfààní tó ń fèmí láti wá pé ká wo nǹkan tá a lè ṣe sí ọ̀rọ̀ ààbò ìlú wa torí ìlú wa ni bí ìlú mi ni ìlú mi ni gbogbo ẹni tí wọ́n bí wọ́n bá ti ń sọ èdè tí mò ń sọ lẹ́nu ìlú mi níbẹ̀ ẹ rí i pé àwọn bàbá wa bàbá mi tó jókòó ní sí wọ́n bí ọkùnrin kò ní jẹ́ kan kò ní jẹ́ méjì wọ́n sì kó bẹ̀rẹ̀ àwọn ọmọ táwọn náà bá bí omi ọ̀lọ́ Amẹ́ríkà ìjọ lọ London ìjọ ọmọ lọ gbé ń bàdàn ìjọ gbé káàkiri wọ́n lọ tẹ̀dó síbẹ̀ bí o bá ṣe tẹ̀dó kiri nìyẹn ìran kan náà ń gbogbo wa bàbá kan ìyá kan náà ló bí wa táwọn bàbá mi mọ̀ bẹ́ẹ̀ ìdí nìyí táwọn bàbá yìí fi wá wò pé nígbà tí a ti jà fún wọ tó lómìnira ìgbésẹ̀ tó ń gbé láti lẹ̀ fún ààbò ilẹ̀ Yorùbá fún ààbò àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ dádúró inú bí lẹ́rù pé bàbá mi kan ń bẹ ń bí bàbá wa yìí nígbà tí wọ́n ń ṣe ètò bí a ṣe ṣètò security yẹn l'Abuja àwọn bàbá wa Olúgbọ́n kọ́lọ́njẹ́ mi ogun ẹ bá mi ṣe kábíyèsí gbogbo ilẹ̀ Yorùbá. Kábíyèsí o. Ṣé kí kábíyèsí ti bàbá mi ó nílẹ̀ torí ìlú wa. Kábíyèsí o. Ṣẹlẹ̀ kan sí i. Kábíyèsí o. Kábíyèsí o. Lágbàgbà lórí bàbá. Nígbà tí àwọn bàbá wa Olúgbọ́n ti ilé ẹ̀gbọ́n tí wọ́n ń ṣètò wọ́n bá pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀ mo mí ti bàbá mi ń bẹ̀ ní kábíyèsí mi ń bẹ̀ ń dọ́ yẹn wọ́n jọ ń fi ọ̀rọ̀ yẹn jomi tó ọ̀rọ̀ pé nígbà tí àti fún Sunday lómìnira ń sìn gbọ́dọ̀ ṣètò bí a ṣe ṣe security ilẹ̀ Yorùbá tí ó fi dúró tó lè ṣe bàbá mi ẹlẹ́ni mi pé bá ti fún mi láṣẹ tí mo ní àtìlẹ́yìn president. ṣé ó tán tàbá wá wí ẹ̀ là ń wí ẹ máa rò wípé bí èèyàn kàn ń fìfẹ́ hàn sí ọmọ Adéyẹmọ ni bíkọ́sì kó tó nídìí nìyí èèyàn tó bá kódà náà èèyàn tó bá fìfẹ́ hàn síyàn kí ló yẹ kéèyàn ṣe wàá dá ọwọ́ ìfẹ́ yẹn padà ṣé èèyàn á fìfẹ́ hàn sí ẹ wàá fún ní hatred ẹni ègbé ni ẹnìyẹn ẹ̀yin náà ẹ wò tó bá ti di bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ kóòtù àjíire ṣé ẹ kì í nọ́tìsì bí kinní yẹn ṣe máa ń ká ọmọ Adéyẹmọ lára ẹ rí bí Ìgbòho ṣe máa múra kúkúkú ó ní ijó tó bá kani lára lèèyàn di ẹ̀ṣẹ̀ ijó ẹ kì í rí bó ṣe máa dúró tán ni ó máa ń jẹ́ kí orí mi wú ó mẹ́kì ìran mi kóòtù àjíire ìran Yorùbá ó mẹ́kì wa proud wípé we actually have a golden children not only him àpọ̀bàjẹ́ but ó lead àwa tó kù à ń follow ẹ̀ torí kò tàn wá jẹ kò parọ́ fún wa kò sí fìbò kò sọ wípé ọ̀rọ̀ tí mo sọ ẹjẹ́ lọ́jí sọ àbí kọ́ má gbọ́n ta ó ń fàyà tí ni ẹ̀yin náà gbọ́rọ̀ lẹ́nu wọn náà ta ló máa rí àwọn ìgbésẹ̀ tí ṣe Sunday Igboho ń gbé tí olóòjẹ́ ojúlówó ọmọkọ ilẹ̀ Yorùbá ó wá ń ṣe gbọ̀nyìn ẹ̀ ó ṣọ̀tá tí ẹ ti bàjẹ́ nìyẹn ó sí lára wa nìyẹn ọ̀tẹ̀ máa pa ẹ́ nìyẹn torí kí lẹ fẹ́ kọ́ máa Adéyẹmọ tún ṣe ọ̀nà wo lẹ fẹ́ kó gbà kó fi sọ fún wa wípé
tó bá jẹ́ ní tòun nípa ilẹ̀ kóòtù àjíire àti ilẹ̀ Yorùbá ní àsìkò generation tàjọjọ́ ọmọ Yorùbá ẹ̀ láíláí ànígbà kí ìbànújẹ́ wọ ilẹ̀ bàbá wa ànígbà kàkà kílẹ̀ kú ilẹ̀ ayé àṣàmàṣá ni kàkà kí náà dáná kí wọ́n wá bá ilẹ̀ Yorùbá jẹ́ ohun tó bá máa gbà lá máa fi fún torí kò bàjẹ́ lọ́wọ́ àwọn tàná wọ́n bá wa protect ilẹ̀ Yorùbá tó fi bí irú àwa yìí síbẹ̀ kì í ṣe ìgbà àkọ́kọ́ tó ti ń attack wa generation wa ìṣàwọ̀ la fẹ́ fọ́ọ̀lì hand ilẹ̀ Yorùbá ni láéláé ó la ṣe ń sọ wípé ọmọdé yẹ mo wá bá yín kó máa gbé yín ní condition ẹ mórí wá ẹ fọrùn lẹ̀ ẹ kówó wá ẹ mú díìsì wá ẹ mú dàtì wá ó ní kí lòun nídìí látọ̀dọ̀ yín mi mọ̀ bóyá ó léèyàn tí ó ń tẹ̀lé ọ̀rọ̀ ọmọdé yẹ mọ́ láti yọdún tó ti ń sọ kí ni nǹkan tí Chief Igboho máa sọ wípé òun nídìí lọ́dọ̀ ẹ̀yin ọmọ Yorùbá bá mi kọ́ ṣápálì síbi comment section ó yá bá mi kọ́ kí náà ń béèrè láti ọ̀dọ̀ ti tèmi wọn láwọn ń fẹ́ àtìlẹ́yìn wa àdúrà wa support wa tá a bá ti fún wọn ní mẹ́tẹ̀ẹ̀ta èyí tó kù kékeré ni ṣé kò wá yàtọ̀ sí pé ẹ mú 20 billion wá ẹ mú 500 billion wá ẹ gbé mi ní ká máa gbé wa ní condition ká máa ṣe kinní kan ṣèbẹ ẹ gbọ́rọ̀ lẹ́nu Chief Igboho ń bẹ̀ yẹn ọmọkọ original ẹ wọ̀rọ̀ bó ti jáde lẹ́nu ẹ̀ abẹ́yìn ò máa gbọ́rọ̀ ni ẹ wo bí wọ́n ti fi ijó àti ìlù ìfọn tí wọ́n fi ń welcome ẹ̀ ọ̀run ló wọṣọ iyì fọmọdé yẹmọ ẹni tó bá ń bínú orí ọmọdé yẹmọ you're wasting your time àsìkò ẹ ní bó o bínú ẹ ibi tí ẹ̀rọ Ọlọ́run ti wá báyìí pé ká ẹ wá bínú ẹ ká ẹ wá sọ wípé ẹ so papọ̀ báyìí ẹ connect ara yín ẹ wá ṣe kí ni ẹ ń gbógun tì inú ogun tẹ́ ń gbé tì ogun ẹ̀ á dẹ̀ máa dìde á dẹ̀ máa mí á máa gbéra ẹ̀rọ Ọlọ́run bá mi o Ọlọ́run ní jẹ́ kí n bínú sẹ́ni tọ́lọ́run yọ́nú sí o mi sì ní lọ yọ́nú sẹ́ni tọ́lọ́run mi bínú sí má bá wọn bínú sí orí ni gbogbo nǹkan àsìkò ẹ̀ tún ni kábíyèsí wa ní ìlú Kogi akínyìn oní Okunland akínyìn o kádé kó pẹ́ lórí kí ìrùkẹ̀rẹ̀ kó jẹ títí kó dọkini àṣẹ kó pẹ́ lọ́nu yín kọ́ni kése gbogbo ọmọ Okun pátápátá Okunland akínyìn gbogbo àwọn ọmọ Yorùbá ọmọ Okun làwa náà gbogbo wa ní ìlú òyìnbó on behalf of gbogbo ọmọ kóòtù àjíire gbogbo ọmọ Yorùbá tó wà labroad àwa náà kí gbogbo ẹ̀yin tiwa ní ìlú Kogi ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ó bọ̀ jẹ́ tí ẹ kú àlejò bàbá wa ṣí Sunday Adéyẹmọ Ìgbòho ká lè mọ̀ wípé à ń fọ́lọ̀ yín ẹ ṣeun gọ́vnà òdodo ẹ kú iṣẹ́ lọ́tún lọ́sí o akínyín o akínyín sídìí ìyá bẹ́ẹ̀ la sì kíyín sídìí bàbá ẹ bá wa tètè ṣe nǹkan tó yẹ ká ẹ ṣe pẹ̀lú ọmọ Adéyẹmọ ebe tó ti gbálàyé lẹ́nu ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lè máa sọ wípé freedom tí bàbá fún Chief Igboho ṣó ti wá ṣe kinní ṣó ṣe kinní ni kí ló wá special ń bẹ̀ ó lè mọ̀ tó bá di ìgbà títí ẹ bó bá ṣe wù ẹ́ ni kò ṣe bóun ṣe tiẹ̀ lélẹ̀ báwa dẹ̀ ṣe máa gbà lọ́wọ́ ẹ̀ náà nìyẹn ó mọ̀ọ́re ni Ọlọ́run ní jẹ́ kí wà tèmi ya láìmọ̀ọ́re ẹ̀dá nínú ayé wọ́n wá tẹ̀síwájú wọ́n ní kì í ṣe pé freedom nìkan ni bàbá Tinubu pè wọ́n fún ló fún wọn pé ok a ti rí wípé ó fìfẹ́ hàn sílẹ̀ Yorùbá ṣó ní àwọn ọmọ ogun tó lè kójọ láti defend ó yá bàbá ò sì fìbò ìwọ tó bá wá sọ pé ó sàsọjù ìwọ tó bá sọ pé kò yẹ kó sọ síta ìwọ tó bá sọ pé kinní kan ó jẹ́ sí mi agbẹjà kó má para ẹkú ayé tiẹ̀ ló ń live ìwọ jókòó síbẹ̀ má kúrú má ga má ṣu má tàn bó tilẹ̀ jẹ́ wípé gbogbo ìgbà tí Dára bá sọ̀rọ̀ nípa Chief Sunday Adéyẹmọ Ìgbòho mo wá notice wípé ọ̀pọ̀lọpọ̀ yín àti kọ́mẹ̀ntì máa ń ní yín lára àti kẹ́ ẹ bá mi share á dìṣòro ṣùgbọ́n tí ẹlòmíì blogger míì bá ṣe ẹ gbé ní kíákíá ẹ share ṣoríṣiríṣi ẹ comment kí ló dé o ṣé nítorí pé wọ́n sọ wípé àlè mi ni òun lè ṣe ń bínú tẹ gbé parí ẹ sì dúró dìgbà tí ìyá ayọ̀ àti ìyá dá mi máa bọ́ síta tá a sọ wípé Dára fi ọkọ mi lọ́rùn sílẹ̀ má fẹ́ ọkọ mi mọ́ tó o bá ti wá rí ọjọ́ yẹn tó o gbọ́ nǹkan tó jẹ bẹ́ẹ̀ bàbá tèmi ní Chief Igboho ṣe wá rí relationship tó wà láàrin èmi àti wọn ọ̀run ló connect wa wọ́n ń wádìí ẹ̀ wọ́n ṣàfẹ́ mọ àárín yẹn ni ó ní gbogbo irọ́ tí everybody máa pa ilé ọkọ ni mo wà alọ́kọ má lálẹ́ ni mí o àti wípé iṣẹ́ tí Ọlọ́run mi gbé fún mi ìpè mi gò fàyè gba gbogbo èdè tí a nù báyìí tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ìgbà tí bá ti sọ̀rọ̀ ọmọ Adéyẹmọ tó bá wá lo love Ìgbòho tinútinú tọkàntọkàn tó sì nífẹ̀ẹ́ mi dáadáa dénúdénú tó rí gbogbo combination wa tó rí gbogbo iṣẹ́ tá à ń ṣe my dear kún mi lọ́wọ́ bá mi ṣe jẹ́ kó rí ewu ẹ tó bá jẹ́ pé ìyá mi ni ẹ bó bá jẹ́ wọ́n lo bí mi tó bí Ìgbòho ńkọ́ tá a bá wá láti inú ẹbí ẹ adẹ̀wá wá láti inú ìran kan náà nìyẹn àdẹ̀bẹ̀ṣùbẹ̀gbà wípé ilẹ̀ bàbá wa adúró tán true thick and thin kí ló dé ẹ má máa fi fìlà dédí ká ẹ yọ fìlà lórí ká ẹ fi dédí o support Dára
Thank you for doing so. Ibẹ̀ ni kọ́kọ́ là lọ tó tẹ̀lé mi wá wo fídíò yìí. If he wants to belatedly start pleasing the North. Peter Obi bad. He's very corrupt. Alex Oti is also bad. He's very corrupt. Now only you good. Now only you be the righteous man. Every other human being is not worth it. Okay, righteous man. On the 8th of June 2024, you posted this video, the graduation of your son. And the caption says, Kini Sowore as Kini Sowore graduates 9th grade. Now, in the background of this video, the name of the school that your son attend, the name showed. So I quickly just went online to see how much you pay for tuition for this your son. And I was shocked. And I'm pretty sure a lot of Nigerians will be shocked as well. Because the way you take the claim righteous, I am shocked. All right, so we looked at it. Dwight Eaglewood School in New Jersey. All right, let's click tuition and fees. Click. All right. So, as you all know, on the 8th of June 2024, Oloro Sowore posted that his son, Kini Sowore, has graduated to the 9th grade. So, if in 2024, he was in 9th grade, by 2026, he will be in the 11th grade. So, as you can see here, the school fees varies by grade. Now, preschool, in the school of Oloro Sowore put in Pekin, preschool, per year, they are paying $35,000. Kindergarten is paying $47,000. From grade 1 to grade 5. Ọjọ́ mẹ́ta ni mo ṣe fídíò kan tí mo sọ wípé ẹ jẹ́ afúnra sí Sowore. Sowore ò kàn déédéé máa praise iṣẹ́ igumi kò kọ́ lẹ́nu. Mo ní ẹ jẹ́ ká fúnra. Ọ̀rọ̀ mi lè má yé yín. Ṣé èyí tán gbé jáde nípa Sowore ẹ̀ báyìí kò tó ká fúnra? Èèyàn tí ò níṣẹ́, tí ò lábọ̀, tí ò ní business, tí ò ní ọ́fíìsì, tí ò ní source of income kankan, tí ò ní payslip, tí ò sí nǹkan kan tó gbé kalẹ̀ tí ìwà tèmi jọmọ̀ wípé yes ó ń resume ó ń close ń bẹ̀. At the end of the month wọ́n á fún ní salary. Ẹni kọ́mọ Yẹlé Sowore kó bọ́ síta kó wá debunk kan tí VDM sọ. VDM, my brother, you do this one, I hear you o. Ibo lọmọ Yẹlé Sowore ti rí àwọn owó burúkú tó tó yẹn láì ṣọmọ university. I'm primary school kindergarten lásán $43,000, $46,000. Not euro. No, I mean, sorry, not naira. Dollars. Dollar. That is a lot of money. Ẹ jọ̀ọ́. Ṣé o mọ ọ́fíìsì tọmọ Yẹlé Sowore ti ń ṣiṣẹ́ ní Nàìjíríà? O mọ bẹ́ẹ̀. Tó bá ní kò lọ ọ́fíìsì, jọ̀ọ́, ó ní business ṣó mọ bí tó ti ń tajà. Kò tún lọ́jà tó ń tà. Okay. Kí ni ọmọ Yẹlé Sowore wá ṣe gangan? Kí ni source of living ọmọ Yẹlé Sowore? I dey ask you, who I go ask now? Now wetin be ọmọ Yẹlé Sowore source of income? Where if for they see this kind heavy money they take for primary school kindergarten children? Where they see the money? $43,000, $46,000, $30-something thousand. That is a lot of money. For somebody who no get source of income, no pay slip, no nothing, no nothing. Ẹ jẹ́ afúnrasẹ́. Ẹ dẹ̀ rí pọ́n praise iṣẹ́ igumi. Ẹ dẹ̀ rí pọ́n lọ lásán. Okay o. Ọmọ Yẹlé Sowore. Now you still they bring all Nigeria government where they loot our money. Shebi you bring Wike's home. The time where you buy property for abroad. They buy the time where you buy this, they buy that with receipt. You carry and come out. All of us will they praise you. Okay, now they don't carry your own matter. Come out now. Come out and debunk it too. Ọmọ Yẹlé, we want hear your explanation on this matter. You no get work, you no get business, you no get anything. The only thing when Nigerians they see you they do for social media and ranta, so that you can't become irrelevant. So the few in Nigeria you wasted the money, they follow you like that. They come they ask you. Say wetin happen? Wetin do you Ọmọ Yẹlé Sowore? You still there okay? He reached to ask now because they come they ask you which leader they will go follow now because you don't condemn all Nigerian leaders. Now only Sheikh Gumi be the only good leader for Nigeria. Ewenu like ewenu ko ewo posu se ko wonu ara won. Ọmọ Yẹlé Sowore ń praise Sheikh Gumi. Ademo ipe Sheikh Gumi lele. Minister for ransom payments ni. Minister for terrorism. Oluaye mediator láàrin government àti terrorists. Hey! On assure say Ọmọ Yẹlé Sowore no dey collect him own share for this ransom of 18 wey Sheikh dey collect. Ibo ló ti wá rówó. Ṣé kìí ṣe wípé
ṣé Gumi wọ́n fún Sowore ní ṣíẹ̀ tiẹ̀ nínú ransom tó ń gbà. Ibo ni okay ẹni kí Sowore bọ́ síta kó wá sọ fún wa source of income ẹ̀. Ó ti gbọ́ dáadáa kò ń ṣe pé wọ́n jí sọ. Ó ṣiṣẹ́ fún CIA. And another one wey I want tell Nigeria youth, wait still dey close eyes, dey follow Omoyele say he see am as one of the good leader for Nigeria. Abeg, Yele Sowore don carry you enter bush. Come out. Come listen to the truth of this matter. You see all those political leaders and every other person wey Omoyele Sowore dey condemn for una. Yele Sowore dey work with all of them behind closed door. All leaders wey you see Sowore dey condemned on social media, in dey deal with them like this 5 and 6. Na like bread and butter dem be. Nigeria youth, hear me wella. Yele Sowore no dey support you, no dey fight your battle, you no concern now. It's just they use all those things, they carry and they gun body, make people see they see say if they do something, they do something. But Omoyele, you don't cast, so last. Omoyele Sowore don't cast. Where you dey see the money, where you dey spend, you no get business, you no get work for Nigeria. Come out and tell us. Oh yes, I jẹ́ wípé òun ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Sheikh lóòótọ́. You are working with Sheikh Gumi. Where you dey see the money? Sheikh Sowore ransom tí Gumi tó ń gbà lọ́wọ́ àwọn innocent people tí wọ́n kidnap. Òun náà fún ẹni ṣe ibo ló ti rówó. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ṣé ti gbọ́ pé wọ́n fẹ́ ju àdó olóró ní ìlú Àkúrẹ́? Ọwọ́ ọlọ́pàá l'Àkúrẹ́ ó bá àwọn tó fẹ́ ju àdó olóró nílùú yín o. Planned bomb attack foiled in Akure. 6 suspects apprehended with hides. The police in Ondo State on Thursday said its operative foiled a planned bomb attack in Akure, the state capital, and arrested 6 suspects. The alleged suspects are Dekule Prosper, 56 years old, Ojo Lumide, 39 years old, Tope Kolawole, 40 years old, Ahmed Saliu, 40 years old, Bolaji Adebowale, 46 years old, and Gbadebo Abidemi, female, 43 years old. Lawal Adebowale, the police commissioner in Ondo, disclosed this during a press briefing in Akure. Ìwọ náà ní gbogbo orúkọ àwọn mẹ́fẹ̀ẹ̀fà tó wà níbí ọmọ Yorùbá mà ni wọ́n. Obìnrin kan tó wà láàrin wọn. Abidemi. Ṣé kò ń ṣe wípé torí ọ̀rọ̀ yìí fẹ́ dàrú mọ́ mi lójú. Torí you know ọlọ́pàá Nàìjíríà náà tó bá ti rówó. Ṣé kì í ṣe wípé wọ́n lọ kó àwọn wrong people tí wọ́n free àwọn tó fẹ́ ṣiṣẹ́ yẹn? Ṣé mọ̀ wípé governor Ondo State Ayédatiwa kò sí governor kankan tí mo rí ní the whole of Nigeria of today tó sọ wípé kò sí terrorism tó ń ṣẹlẹ̀, terrorist tó ń wá sí ìlú wọn tó ń attack, àfi governor Ondo State nìkan Ayédatiwa. Ó nìkan ló sọ pé kò sí nǹkan tó ń jẹ́ act of terrorism ní Ondo State. Àwọn dẹ̀rẹ̀ ojoojúmọ́ náà jí wọn gbé náà pa wọ́n lọ́ba. Another one la tún rí yìí o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ wá. Yorùbá ẹ fẹ́ ju àdó olóró ní ìlú Àkúrẹ́. What for? Ṣé Yorùbá ti gbàbọ̀dè fúnra wọn ni? Ọ̀ràn ti dé o. Ọ̀ràn ti dé o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sí kinní. Ṣé lóòótọ́ àwọn ọmọ Yorùbá náà fẹ́ ju àdó olóró l'Àkúrẹ́? Kí lẹ fẹ́ mú jáde bẹ́ẹ̀? What is going on? Ó ti dójú ẹ. Ẹ jẹ́ ń dánu dúró síbí náà. Orúkọ tèmi ò yí padà. Yèyé Dárákọ owó ìkòkòkò ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi ṣètò yìí. Má sì gbàgbé láti bá mi pín káàkiri. Bá mi pass information tó wà ńbẹ̀. Let us be our brother's keeper. Má ṣe torí pé kinní kan jọ̀ọ́ torí Ọlọ́run. Jẹ́ ká jọ save life ara wa. Ìgbà tá bá jọ wà láyé, tá wà láyé tọkàn wa balẹ̀, la máa jà. Èèyàn tí ò sí láyé ò lè jà. Mi ì dẹ̀ jà mọ́. Jọba mi share ká lè save àwọn èèyàn. Jọ̀ọ́ torí Ọlọ́run. God bless you as you do so. Bye for now. Ire o. Má gbàgbé láti share, like, comment.